kí n tó wá tẹ̀síwájú mo á fẹ́ sọ̀rọ̀ Taofeek àmọ́ kí n tó sọ̀rọ̀ Taofeek kẹ́ lè bá mọ̀ pé kì í ṣe toro tó bá jẹ́ ti orúkọ ni kì í ṣe ti orúkọ kò sí ní tó ṣe sábàbí eléyìí ju pé kọ̀rọ̀ ẹ̀dá ni ọmọ túnà gbangba rẹ̀ lọ kọ̀rọ̀ ẹ̀dá oní ọmọ tàṣírí gbangba ẹ̀dá oní ọmọ fi gbangba ẹ̀dá hàn. Bàbá wa Imam Ànábì sallallahu alaihi wasallam ó ti jẹ́ kó yé wa ibi tẹ́ wà yẹn ibi tẹ́ ti gbọ́dọ̀ jẹ́ tó máa wọ̀ neutral ẹ try kẹsẹ́ ní check and balance nínú tí mo sọ fún bàbá wa Imam Ògbómọ̀ṣọ́ náà nìyẹn wípé kán máa ṣe ní check and balance ẹ máa maintain gbogbo àwọn àwùjọ tẹ́ ẹ bá bára yín you are the leader ẹ̀yin ni president àwa mùsùlùmí nílùú yẹn nílùú Ọ̀yọ́ Aláàfin ẹ̀yin ni president wa tí gbogbo ọjọ́ kọ̀ọ̀kan bá ti ń wá ẹ máa jẹ́ kó yé wọn pé ẹ discriminate ẹ criticize ẹnikẹ́ni wọn even tí àwọn pastor bá wá kí yín kú oríire ẹ dúpẹ́ lọ́wọ́ wọn ẹ kí wọn nítorí pé n tó jẹ́ kí n máa sọ yìí mo fẹ́ sáré mú àdílà kan wá ọjọ́ kan mo ń wo program Àfà Imran Eleha wá ní last year ìgbà tí ní estate àwọn Christian ló pọ̀ jù wọ́n ní chairman ọ̀pọ̀lọpọ̀ àwọn executive members ní estate wọn lẹ́kọ̀ọ́ wọ́n jẹ́ Christian àmọ́ ìgbà tí wọ́n fẹ́ fún yàn láwọ́ọ̀dù ẹni tó níwà jùlọ ní àdúgbò wọ́n wá pé Àfà Imran Eleha pé ìwọ ló níwà jùlọ ìwọ ló dáa jùlọ ìwà rẹ tẹ́ wa lọ́rùn jùlọ ó jẹ́ ká tiẹ̀ fíìlì pé àfà ni ọ́ ó ń jẹ́ ká àfà ni ọ́ tó fi hàn àmọ́ dáadáa rẹ ti bò wá lójú jù. Bàbá wa Imam kò sẹ́ni tí ò mọ̀ pé ní dáadáa ni kò sí alábàágbé yín kan tí ò ròyìn yín kò sí dáa tó ní ìsìn ẹ ti wá di president gbogbo mùsùlùmí lọ́yọ̀ọ́ Aláàfin Ọlọ́run ọba lékè ọlá yóò túbọ̀ bá wa kọ́ yín mọ̀ ṣe ọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Kí n tó wá tẹ̀síwájú mo á fẹ́ sọ̀rọ̀ Taofeek àmọ́ kí n tó sọ̀rọ̀ Taofeek ẹ jẹ́ a sáré jọ wo fídíò yìí ẹ jẹ́ a sáré jọ wo. ká pè mí níjọ́ tí a náà sì máa láti ìlú òyìnbó ó ní mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo ní kí ló ṣẹlẹ̀ ọlọ́tọ̀ níbi tọ́lọ́run náà ní ọ̀tọ̀ níbi tẹ́ fẹ́ lọ torí bọ̀ ó ní bẹ́ẹ̀ bá lọ gbà á bó làwọn ó ṣe tún bó lẹ́sẹ̀ wúlò fún ayé mọ́ ayé lẹ̀ wúlò fún ẹ wá fẹ́ dára yín padà sí kankan ìlú yẹn dẹ̀ wà lábẹ́ ayé nìlú yẹn wà wáì tẹ́ fẹ́ máa jó ọdún kan sẹ́yìn ó kọ ayé tọ́lọ́run pè é gbọ́dọ̀ bí tọ́ yẹ wà lẹ́nu pẹ̀lú àbáríkẹ́ làgbà tẹ̀m̀bẹ̀ ní kalẹ̀ ọjọ́ Jímọ̀ tí ń bọ̀ yìí màá kí Jímọ̀ fún wa ní Manchester pẹ̀lú ògùn ọ̀nà tó bá di ọjọ́ Sátidé wọ́n fẹ́ ṣèkówó jọ oní multi-million pounds fún mọ́sálásí nílùú London tó bá di Sunday màá tún ṣe wáàsí fún wọn ní Oakland Road nílùú London bí gbogbo ẹ̀ ṣe wá rọ́lùra wọn nù láì jẹ́ pé Ramadana ti dé tó bá di ọ̀dí 18 oṣù tí ń bọ̀ màá wà ní Victoria ní South Africa ṣé mo wá lè wà lórí ipò yẹn kí n sì máa láwọn àǹfààní yìí máa tó lè má mú bẹ̀rẹ̀ gbogbo ẹni tó mọ̀ mí ló mọ̀ pé mo sọ pé kò sí tí fi ṣe mo bí sísà mi léèrè mo ní sáàlẹ̀ wà lóde kan lọ́yọ̀ kákan 2 million ẹni kọ̀ọ̀kan wọn ní mo lẹ́tí pé kílẹ̀ à ń pè mí sí wọn là ní ọwọ́ tó lè ṣe ni wá akẹ́sọ̀rọ̀ pàtàkì nínú àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì mi máa fà náà rí ó ní ẹ̀kọ́ ìmáàmù 6 jọ nílẹ̀ Yorùbá tẹ̀lé sọ páyé rẹ̀ dáa ju kàkí ògbà góòlù lọ la fakra wala riya
Ọlọ́run lò mí láti gbé orúkọ akéwùgbẹ̀rú sókè ni ọ̀tọ̀ ní táwọn nílò ọ̀tọ̀ ní tọ́lọ̀ fẹ́ lo èmi fún torí ayé ti gbàgbé pàdúgbò kan bẹ̀ tí orúkọ yẹn Ọlọ́run lò mí pé kí n gbé sókè ni kò lò mí láti wá lo orúkọ yẹn fi wù tí mo dẹ̀ dúpẹ́ fọ́lọ́run láti kékeré alága tí sàrà bá ti ṣẹlẹ̀ ládùúgbò máa ní ẹ̀yìn ẹ̀kọ́ ìtánikẹ́ máa bẹ lọ́n fáwọn káwa máa rí wù. kódà ẹbí àwọn tán interview wa nínú ọ̀rọ̀ ìmáàmù nígbà wọn sọ̀rọ̀ débi ọ̀rọ̀ sàrà bí wọ́n ṣe máa ń pín in máa ń díjà sílẹ̀ mo ní tí wọ́n bá mú mi ọlọ́run ní dé bá ń pinnu sàrà wọ́n ní tani ọmọ wa kó mo láwọn afáàní wọn máa pín láàrin ara wọn ọlọ́run ní jẹ́ bá wọn ní wọ́n náírà níbi owó sàrà lọ́yọ̀ yìí o kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe mo lè má ní bet. náà mo kí wa ẹ káàbọ̀ ọlọ́run ìrẹ́lọ́lọ́run o dákun abẹ́ ọ ní gbogbo ìgbà ni kó o máa kọ́ wa máa ṣe ǹjọ́ jẹ́ mọ̀ jẹ́ ń sáré sọ̀rọ̀ àwọn Yorùbá kan Taofeek nítorí jẹ́ ń pè ọ́ bẹ́ẹ̀ ni pé Ummul Muminat ni mí ìyá ni mo jẹ́ sí ẹ ìyá ẹ̀ ni mí ọ̀rọ̀ yìí àwọn àgbàlagbà wọ́n ní ọ̀lẹ́ bàtì ògbódò ńlá mo bọ̀ wọ́n ní ọ̀lẹ́ bàtì ògbódò ńlá àpèjúwe ọ̀rọ̀ rẹ bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn jẹ́ kí n sáré rán ọ létí àwọn nǹkan kan alákọ̀ọ́kọ́ òun ni ìgbà tí àti ẹ̀ tí mọ ta lọ́lọ́run ó sọ fún pé kó di ìmáàmù Ọ̀yọ́ ńgbà tá n prepare hajj àwa lọ Mẹ́kà ó tẹ̀lé wa lọ Mẹ́kà ó sì sọ fún àwọn èèyàn wallahi tallahi summa billahi al-azim Ọlọ́run kó láàánú òkúrọ́ ó sọ fún àwọn èèyàn wípé ó lè lọ Mẹ́kà torí ipò ọ̀fẹ́ kí wọ́n gbèrú ẹ̀ ìwọ ló fẹ́ di ìmáàmù Ọ̀yọ́ yẹn ó sì ti dandan ó di dandan kódà ìgbà tó délé ẹrú Ọlọ́run yẹn ọmọ ọmọ tún rán wọn sí gọ́vnọ̀ wípé kò sí tí wọ́n tẹ̀tì nǹkan yẹn ọwọ́ alẹ́ wọ́n pè ọ́ sórí field ẹ ṣe competition wọ́n béèrè ṣáfáwí wọ́n béèrè kìtàbí lọ́wọ́ yín tí ṣe tàrírí ipe ẹ wí lẹ́nu ẹ tún kọ́lẹ̀ ó lulẹ̀ nínú gbogbo ẹ̀ nínú ṣáfáwí olulẹ̀ nínú tàrírí ó tún lulẹ̀ ìgbà tí nǹkan wọ̀ wá bọ́ sọ́wọ́ rẹ̀ má ọwọ́ bọ́ sí ọwọ́ gbé microphone ọwọ́ ní tí Ọlọ́run náà wọ̀ láyé ìwọ náà gbọ́ ahọ́n tó fi sọ̀rọ̀ ó rí pé ahọ́n yẹn ahọ́n ẹni tó ní maradul qalb ahọ́n ẹni tí inú rẹ̀ kì í dùn sí dáadáa ọmọnìkejì ni so n tó lélélé tó bá yẹn eyín ló wà ń sọ wípé ìwọ ti di àfa àgbáyé ìwọ lọ kírun ní Manchester níjọ́ Friday ṣé ó lé ìmáàmù Manchester kúrò lórí mímbàr ni ìwọ lọ sí multi-millionaire pounds ní Kent Road èló ló dà nínú pounds tí wọ́n fẹ́ ṣe ó mọ tó ń sọ wàláhì tàláì tó bá jẹ́ pé mi nìwọ ni Taofeek wàláhì tó bá jẹ́ pé mi nìwọ ni kò sí orí àwọn crisis tó ti ṣẹlẹ̀ sí mi èmi ò jẹ́ kó weigh me down mo dẹ̀ ń ṣe normal irú ọjọ́ tí à ń wí láwà ní bàbá wa imam yẹn Ọlọ́run kó jẹ́ kẹ́mi bàbá wo gùn kó bá ṣàlékún oríire wọn wàláhì tàláì kò sẹ́ni tó yẹ kọ́kọ́ débẹ̀ tó ju ìwọ lọ kó wá máa bá wọn mú gbá kó máa bá wọn máwo káwọn èèyàn wá máa kí ẹ pé wàláhì mú mi ní Akeugba Gold àwọn èèyàn wá máa bọ́ ya fọ́tò wọ́n wá máa kí ẹ mẹ́sàn-án mẹ́wàá wọ́n wá máa ṣàdúrà fún ẹ ó wà torí bẹ́ẹ̀ wọ́n tún wá ṣe àdúrà tó tún lágbára fún ẹ ó wá ó tún wá wọ ẹnìkan kan ó tún blame ẹ ó tún wá lọ gbé microphone ó wá ní ìwọ àfa àgbáyé ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ fà àgbáyé ni ó mọ̀ pé kọ̀rọ̀ rẹ yín fi bó ṣe rí ní gbangba hàn kọ̀rọ̀ rẹ ń tàṣírí rẹ gan ní gbangba kí ló dé tó jẹ́ wípé àwọn ìṣesí Ọlọ́run sọ́nà al-Qur'ani pé atamuruna nasa bil birri
oni wa tansawna anfusakum wa antum tatluna alkitaba afala ta'qilun kí ló mú tó jẹ́ pé ó wá jẹ́ kárí ọ sí nǹkan mi ju blogger lọ ó ti ṣẹ̀ṣẹ̀ àwọn blogger ó rí rẹ̀ ó ń pèrè ní scholar de femme pẹ̀lú ẹnu ló fi ń pèrè ní scholar bila haraka pẹ̀lú ṣe sí wallahi blogger ni ó kì í ṣe scholar ìgbà tó ní ìjọ ìgbà tó maintain ní Ittihadul Muslimin èmi sọ fáwọn èèyàn pé wọ́n mọ̀ ẹ́ ni tí wọ́n bá mọ̀ ẹ́ kò ní jẹ́wọ́ ló mọ̀ jẹ́ amir kí ló dé tó ń lò sẹ̀mí bẹ́ẹ̀ yẹn Ọlọ́run sì wá kó gbogbo nǹkan tiẹ̀ wòye ìgbà tó fi maintain chairman alálàájì lọ́yọ̀ state abóòrò yìí pé o ṣe nǹkan ó mọ̀ ní spoken English èbó rí ọmọ dá létí njọ́ rẹ ní sọ bẹ́ẹ̀ fún ẹ wàláhì tàláì tó bá ń sọ òyìnbó gbogbo ẹni ó gbé ìbò máa fọwọ́ di etí ni èmi gan mo ṣe jókòó yìí wàláhì tán bá jọ gbé àṣì field in win ẹ níbi spoken English what's your problem wọ́n wá gbé sí field ó pass ṣé irọ́ ní ìwọ àti ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣé ìmáàmù kọ̀rọ̀ ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ Ọlọ́run bá ṣàlékún oríire fún bàbá wa ìmáàmù Ọ̀fà ṣéwù Ọlọ́run kó jọ kó bá ṣàlékún àlùbáríkà bàbá wa ìmáàmù Ọ̀fà Ọlọ́run bá ṣàlékún dùnú bàbá wa ìmáàmù Ọ̀fà Ọlọ́run bá ṣàlékún àlàáfíà bàbá wa ìmáàmù Ọ̀fà Ọlọ́run jẹ́ bàbá wa ìmáàmù Ọ̀fà òjíṣẹ́ Ọlọ́run pé ṣé irọ́ ni ìwọ àti bàbá ìmáàmù Ọ̀fà ṣé ìmáàmù kọ̀rọ̀ ni làwọn yẹn ló fi ní wọn ò lè dọjọ́ kò sí ìlú kékeré kan lẹ́yìn ìgbà tó ti lé tó bá ṣé o gbóbi tó ń lọ sóò ní darí wálé ń bẹ̀ ó ti ẹ̀rọ tọ́lá mọ́ àbí wo mọ̀ wípé gbogbo ohun téèyàn ò bá wọ̀n èèyàn á máa fi tọ́lá sí ìgbà tó ṣe sábà bí mi lọ sí ẹ̀yìn court fọ́tò mi bẹ́ẹ̀ níjọ́ ti Òkè Kúrá orí tó ń sọ ni olóòfẹ́ ràn lẹ́wọ̀n gbére ni ọba ò gbàgbé ni ó sì sojú kankan téèyàn máa wò báyìí tó dàbí ṣètọ́n olóòfẹ́ ràn ní ẹ̀wọ̀n gbére ni ìgbà tí adájọ́ yẹn ni wọ́n gbọ́dọ̀ ya fọ́tò yẹn ṣe bẹ́yìn náà lẹ ẹbẹ́ wọ́ọ̀kẹ́ ní àtiwá àtàwọn lọ́ọ̀yà ẹ ẹbẹ́ ìjọ gbìyànjú náà ni alhamdulillahi rabbil alamin ó lè rí ẹnìkan kó dúró ṣinṣin kó jẹ́ ẹni Ọlọ́run ó ní ìrànràn challenges ló máa face yóò wá máa fi iman yóò máa fi maintain ẹ ìwọ fúnra rẹ ló ń create problem fún rẹ ó sì nígbàgbọ́ tó fi maintain ẹ ìgbà tá a wá déwájú prison mo máa fi ibẹ̀ ni nítorí pé n ta bá ti ṣe ó ti di tán ìlú kan bẹ́ẹ̀ Nàìjíríà yìí agbogbo àwọn ẹni rẹ tó wà ń bẹ̀ wọ́n fún mi láwọn èrò tó pọ̀ ìkànnù wọn wá ní picture lọ́wọ́ ọ wá fi hàn àwọn tó kù àwọn yòókù wá ní kán tó lè kórù nǹkan báyìí sí ọwọ́ èèyàn kí ló ń tì ń ṣe sójàlè ni wọ́n ní rárá ọ̀pààyàn ni wọ́n ní ó pààyàn òun àti ta ló jọjà wọ́n á gbé fọ́tò èmi àti ẹ sí wọ́n ní ẹni tí ń bá jàre àwọn méjèèjì wọn jọjà ọkùnrin ló wá gbé obìnrin lọ sí court wọ́n wá show school mi wọ́n tún wá show school ẹ wọ́n wá ní iléèwé ọkùnrin ní iléèwé obìnrin ní wípé iléèwé wọn rèé obìnrin yìí ìwọ náà wo nǹkan yẹn ìwọ náà wo ohun tí ọmọ lọ kí ló ń ṣe ẹ́ Taofeek eléyìí náà ló kó jọ bàbá Ibrahim àwa ẹ ní bá wọn nájà ẹkún o ẹ ní nájà wàràwàrà o alhamdulillahi rabbil alamin ẹnìkan ò lè ní àṣepamọ́ bú kọ́mọ́ rí ẹ̀san bú ní ìsìn Taofeek ẹ̀rù wà ń bá ọ lọ́sàn ẹ̀rù wà ń bá ọ lóru àyàrí ọwá balẹ̀ ọwá nísinmi ọwá ní wọ́n fẹ́ gbé ọ o wọ́n fẹ́ arrest ẹ o wọ́n fẹ́ tì ọ mọ́lé o bó ló ṣe maintain ayé ẹ tó fi rí bẹ́ẹ̀ bàbá tó jẹ́ pé wọ́n ló ròyìn wọn bí wọ́n ṣe máa gbé owó fún ẹ tó ọjọ́ kẹmi àti ẹ ń sọ̀rọ̀ àwa sọ̀rọ̀ lọ bí àwọn ọmọ rẹ kọ́lọ̀ ń jẹ́ ọmọ yẹn lálùbáríkà láyé ọwá ní ìyá àṣì èèyàn lè jẹ wọn ọmọ tí ò tí ì máa rìn tí ò tí ì rí ọ̀rọ̀ sọ millions wọ àkáǹtì mi Alájà Kaola mo rí owó lára àwọn ìbejì ìgbà tá sì rí wá padà wá tú
òun ló wá padà wá jẹ́ sí pé gbogbo àwọn tí ń bọ́ ṣiṣẹ́ kì í ní human relation ṣe dáadáa sáwọn òṣìṣẹ́ rẹ̀. Ìgbà tọ́rọ̀ wá padà wá ṣẹlẹ̀ òun ló wá já sí pé nítorí pé o greedy, o selfish, o stingy, òun ló fà tí wọ́n fi plan aburú fún ẹ, tí wọ́n fi gbé àwọn ọmọ ẹ. Kí ló ń ṣe ẹ́ Taofeek? Kí ló mú ẹ gangan? Báwo lèyàn ó ṣe wà nínú ayé? Gbogbo àrà tó ti dáhùn náà nísìn òkùnkùn ti dá. Tó bá ipò tó bá fẹ́ plan mi ò ní problem o, go ahead o. Mo mọ̀ọ́mọ̀ dárúkọ rẹ ni, gbogbo tó kù náà ni mo dárúkọ wọn bí Mustawa wọn ṣe rí. Ìwọ náà mọ̀ láti dárúkọ ẹ bí Mustawa ṣe rí. N tó bá rò pé o tún fẹ́ ṣe ń sìn nígbà tó ti dùn fífo yìí tó yá gbìyànjú kó tún lọ ṣe. Torí pé mo sọ̀rọ̀ kanjọ́ ẹ, mo láyà fi tí n bá ní nínú oríire rẹ lókù. Lẹ́yìn náà mo ní àyàfi bí ẹ bá ṣèlú yìí ló ti dèèyàn òun lókù. So ti wá rí rẹ, so ti rí rẹ, so rí pé mo tún gbé fọ́tò yẹn síbẹ̀. Ọjọ́ yẹn jẹ́ tún jọ ẹ tán. Ìgbà tí yẹn kúrò ń Ìbàdàn mo sọ fáwọn òṣìṣẹ́ mi pé tó bá di ọ̀la máa sanwó oṣù wọn torí mo ṣẹ̀ dé láti hajj ni. Ibẹ̀ yẹn ó wá bá mi bẹ̀rùn. Ibi mo ti wà lẹ́nu ọ̀nà yẹn náà ni mo ti ń pe Ìbàdàn. Mo ní ẹ lọ bá mi arrange, mo pe account officer mi. Ó yẹ ẹ bá lọ fáwọn staff mi lówó oṣù. Ẹni tí ó fọmọ lóúnjẹ, ẹni tí ó pé single mother ni, ẹni ó jẹ́ pọ́kùnrin náà ni tí ó fún ìyàwó àtọmọ lóúnjẹ. Ẹ lọ bá mi fún lájà ẹ ṣe sùúrù kẹ́dé mo ní ara ẹ mọ̀ jẹ́ndé. Ẹ gbé èèyàn bá lọ ọ̀rìn àjò, ẹ̀dá kìí sọ pé ń gbòun bá di Ọlọ́run kó jọ kó máa sọ wa. Ẹ lọ sanwó fún fáwọn staff mi. Principal ní rárá, mo ní no, go and pay their money. Ìwọ náà yọ owó oṣù rẹ̀. Everybody yọ owó oṣù rẹ̀. Àdúrà ni ẹ máa fi ràn mí lọ, ẹ dẹ̀ máa wá. Àdúrà ni ẹ fi máa ràn mí lọ. That is me, bí mi ṣe rí nìyẹn. Bí mo ṣe rí inú ayé tèmi nìyẹn. Ìwọ náà wò business wo ló dálẹ̀ torí maintain. Tell me, nítorí àwọn ìṣesí yẹn, gbogbo àwọn ìwà burúkú tẹ́ wù nípa mi títí kọmọdé nǹkan kan lọ́wọ́. Wá wo school mi, wá wo plenty students there. Both Western education, Arabic education, Quranic education, Quranic memorization.